yufudira idari akibalat. Ọ̀rí kọ́ ọmọ tọrẹ wọ́n fẹ́ kọ́ mọ́sálásí ẹgbà o iye báyìí ni wọ́n fẹ́ kọ́ ní kí o ní ẹgbà o iye báyìí ni lágbájá ìyá jẹ́ ńgbà lọ́ọ́ fi gbọ́n kàtọ́ mọ̀ sí lẹ́yìn lẹ́kọ́nà tó kẹwọ́n náà. Yufudira kò gbé kówó idari akibalat. nígbà ayé bá ti wà lọ́dọ̀ rẹ báyìí tó jókòó tí ọ̀gbẹ́ tiẹ̀ lòún ṣe. Wàlẹ̀ búrú yubukira izari atazirabu. Ọ̀wárí kọ́ láhùn kò gbé kówó sẹ́kù. Wàlẹ̀ búrú yubukira orí kọ́ láhùn kò gbé kówó sẹ́kù. izari atazirabu. Báyìí bá ti ní kó lọ́dọ̀ rẹ̀ wọ́n jẹ́ tiẹ̀ mọ́. Báyìí ti rí nù. Àníyàn rere jẹ́ akọ́kọ́ lọ́ọ̀ni. Lọ́ọ̀ni láníyàn dáadáa. Bọ̀ bá láníyàn dáadáa wò ní dáadáa bọ̀. Allah. A fẹ́ràn ìlú ẹni, a gbàwẹ̀ torí ìlú ẹni, a sínú torí ìlú ẹni níbi ìjọba rẹ̀. Paris la wà yìí ọmọ Nàìjíríà ẹ bá wa aláṣẹ tí wá ìyá yìí ni wọ́n ń kówó wá ẹ wò ṣèjọba wọn ní Paris ẹ wò ìrìnà wọn ọmọ Nàìjíríà nílùú Paris ẹ wò òfin wọn ọmọ Nàìjíríà nílùú Paris tá a wà lónìí ẹ wà lọ àbọ̀ wọn nílùú Paris à ń bọ̀ Lukmanu àbí Lukmanu náà kọ́ ló lóòrò ọ̀gá bẹ́ẹ̀ ni àwa wà nù ọkọ̀. Bàbá Ìsá ń tẹ̀ ní gbé mi bọ̀. Bàbá Ìsá ń dà. Bàbá Ìsá ń gbé mi bọ̀. Obìnrin yóò kan múndíá. Àwọn àti báyìí gbọ́dọ̀ wọ àwọn tá ń bọ̀ wá. Làbàtẹ̀ kúlẹ̀ kìbìrì kí ló dé? Ọ̀rọ̀ yìí. Àfikà ló fún un. Ààrẹ àtàlọ́. Kò tún wá lè sáré pọ́kọ̀ tó jẹ́ ìsáré yẹn. Mo ní máa bọ̀ lóṣòdì. Hiya dunia takulu bilibiri fiha khabain mi gadiri wa fatiki. Àtúwá bọ̀ nísìnyí náà táwọn agbègbè létà bọ̀ wá sí. Àwọn méjì wọ́n wá ti kẹ̀kẹ́ ọmọ. Wà dájà láì mo tiẹ̀ dúró sí wa. Àwọn wọn dúró. Ẹ̀jẹ̀ hàn bá wa náà fẹ́ kọjá. Wọ́n dúró yẹn. Ọlọ́run ò dúró ẹ̀. Mo kọ̀ láì wọ́n yẹn ni. Ẹ máa bọ̀ ní mo sí. Hiya dunia takulu bilibiri fiha. Takulu bimilhi fiha. Takulu bimilhi fiha. Azari min qadri wa fatiqi. Khadarin min gadiri wa fatiki. Ẹ dákun ẹ̀yẹ́ bá yá wa ẹ̀wò ìlú Nàìjíríà ẹ̀wò tiwa ní. Kí ló dé tí ìlú Paris wá dá báyìí? Kí ló dé tó rọrùn fún yín bẹ̀ báyìí? Kí ló dé tẹ̀yìn náà débẹ̀ tẹ̀fẹ̀ kó mọ́? Ìjọba Nàìjíríà ẹ ó bẹ́ẹ̀ ti ṣèlú wa ẹ ti sàwọn ọmọ wa ní ọmọ òkè òkun. Gbogbo àwọn ìyàwó wa ìjọba Nàìjíríà ẹ̀yà aláṣẹ Nàìjíríà ẹ̀yà àtòfin Nàìjíríà. Àwọn ọmọ wa ẹ̀sìn lọ́wọ́ dọ́gbọ̀ òkè òkun. Gbogbo àwọn bọ̀dá wa ẹ̀sọ́ wọ́n ní bọ̀dá òkun. Àwọn ìyàwó wa ẹ̀sọ́ wọ́n ní ìyàwó òkè òkun. Àwọn ọ̀fẹ́ wálé mọ́ àwa ń retí wọn. Wọ́n ń gbé máa ṣe ìlú tẹ̀lé náà. Hiya dunia. Ẹ máa ṣe ìlú tẹ̀ lómi. Ẹ máa ṣe ìlú tọrọ yóò yẹra yín. Ẹ máa ṣe ìlú tẹ lówó èrì yóò pé pẹ̀lú owó tẹ nínà. Ẹ máa ṣe ìlú Nàìjíríà wá sínú Paris. Ẹ máa ṣe nílùú Nàìjíríà ìlú tẹ lọ́pọlọ tẹ rí lò. Bẹ́lẹ̀ oníṣe, ẹ bá ti ẹ̀ka tọ̀nà, ẹ bá gé mu níyàwó, táàrọ̀ ìyàwó mi máa sọ mí, wọ́n fẹ́ lè ní tẹ̀kù sí. Hayakala ya ṣẹ̀dára. Agbẹ̀rẹ̀ níbi láyà, níbi wọ́n fi mí sí. Láyà, àgbọ̀ kẹ̀kẹ́ sí ẹ̀tẹ́ yóò fi jáde lónìí. Ọ̀dọ̀ Nàìjíríà kọ́, mọ́sálásí lè fa ìwòrì kẹwàá lòun sí rẹ́kọ́ọ̀sì dúdú àbí kí náà máa pè é kiri. Wọ́n wá kọjú sí ilé ayé.
dé àyíká àbú ìṣẹ́jú mẹ́ta ni wọ́n á pèlè kíkà ó lé ó sì ń lé ẹ̀yìn wo eléyìí rẹ̀ kí ni lé ẹ̀ ṣe ń lé gan Nàìjíríà ti lé kọjá àlà. Àgbàdo abẹ́rẹ́ òtí ṣọ́ọ̀bù kọ́kọ́ gbiná ó tún tún ṣe ó tún bẹ̀rẹ̀ àwọn afọlọ́fin máa ń gbé àyílẹ̀ àbá ti di 25 minutes tó pàdókò kan nǹkan ṣe àwọn mùsùlùmí ọlọ́jà gbọ́dọ̀ wáyé àwọn mùsùlùmí ọlọ́jà tó dé ọmọ àti ṣọ́ọ̀bù ẹni bá kú bí 5 minutes ẹni tó máa pa ọjà rẹ̀ níjà á sì di àbá rẹ̀ ọ̀dà tọ́wọ́n tó wá 5 minutes tó máa pa á sì wó rẹ̀ nígbà ọ̀yà kì í tọ́sẹ̀ kan tá a sọ̀rọ̀ rẹ̀ lóyìn bá dé àmọ́ bí ó ti dé ó sùn àwọn yìí wá gbọ́nú kìíní àmọ́ bí àwọn yìí ti pọ̀ wọ́n ta olùtò sùn kan ní ẹ̀sùn ìyá rẹ̀ wá ní ọ̀wá gbọ́n ló sọ́ọ̀bù kúrò ní ìyàtọ̀ wá gbádùn mọ́sálásí àwọn ní ilé wọn ló tó bá bìlẹ̀ máa lọ á sọ fún yín bá àbá àlàwà náà àmọ́ bí oyin ti ń pọ̀ gbogbo ẹjọ́ bá ti di ọlọ́run gbogbo ẹjọ́ bá lóun pọ̀ òun máa dí sí ọlọ́run lọ́wọ́ ọlọ́run sì gbérú àbábá yìí kalẹ̀ a sì máa kírun tí wọ́n máa gbé ńlẹ̀ àníṣe ó sì ńlẹ̀ èmi sì wá bí mo ní kí ni nǹkan ti ń lè gẹ́gẹ́ tó ń fi wà owó òrí arúnà sọ̀lá òrí arúnà sọ̀lá òrí káńsímọ́ǹdì àwọn òrí odò láyé eléyìí tí wọ́n ń ké hàn ló san gángan ní ìdàgbò kan ẹ̀wọ̀n gan mọ́sálásí abẹ́gbẹ́ ìlú Nàìjíríà nù àwọn Nàìjíríà ló débò yìí bẹ́ẹ̀ bá rántí Nàìjíríà ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá wà ní plane tẹ́ bá bẹ́ẹ̀ sọ ní mọ́tàlá bẹ́ẹ̀ bá lọ́wọ́ gbogbo ẹ̀tọ́ kọ́kọ́ dúdú náà inú yóò kọ́ bàjẹ́ wọ́n lọ ọ̀sẹ̀ kẹ́kọ́ nínú àná bá ti láwọn alájà tó dúdú wọ́n yẹ kẹ́ padà mọ́tò ẹjẹ́ àmì Nàìjíríà ọ̀sẹ̀ ebi kalẹ̀ wáyé kí lè yẹ bẹ́ẹ̀ fi ọgbọ̀n mọ́tò ṣe ọgbọ̀n mọ́tò lẹ́kùn yẹn lóní ọgbọ̀n kìí wá ṣe mọ́tò tí wọ́n ń tà ní 1 million àwọn mọ́tò bíi 50 million àwọn mọ́tò bíi 150 million lẹ́kùn yẹn nìkan ọmọ Nàìjíríà àdúgbò tí a fi bí síyàn rántí gbogbo létò tìmí ní wò wọ́n tẹ̀ yọ kan mọ́tò méjì nígbà yìí méjì ìtì rí mi àwọn tí wọ́n wá lọ́wọ́ ra jíìpù bẹ́ẹ̀ bá wá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ jíìpù ẹ̀wọ̀n gbọ́ 108 million kìnnìkan 2019 ìní kíni. ọ̀nà wa yìí náà lẹ́yìn ní rìn ọ̀nà tí a ti bàjẹ́ yìí náà lẹ́yìn rìn ẹ lọ gbogbo ọ̀nà lù nílọrin lẹ́kọ̀ọ́ Abẹ́òkúta ẹ lọ gbogbo ọ̀nà Nàìjíríà a sì láwọn aláṣẹ àwọn bíbá yìí ẹnu pé mo kírun lórí kìí àbọ̀ lọ́rùn mo ṣe wọ́n lẹ́gbàá ẹ ṣe wọ́n lẹ́gbàá ẹ wà lìjẹ́ náà ṣe kírun ni ẹ ṣe wọ́n lẹ́gbàá ẹ wà lìjẹ́ náà èyí ti bẹ́ẹ̀ wọ́n du ẹ̀mí ẹ̀mí la ilaha illallah Muhammad àwọn fúnfún yìí wọ́n du ẹ̀mí àwọn òdu wọn láì bọ́ púpọ̀ pé tọ́mílà bíríjì wọ́n máa wòran wọ́n máa wò àbáwàgbà nígbà tí ìjọba gbé wọ́n kọ́ máa kàn yín bí ọba ya ẹ̀yin náà kọ́ wá gbé alájà aago mẹ́ta ni mẹ́ta òru ẹ̀sìn ní mọ́mọ́dé àmọ́mọ́dé yìí ní aago mẹ́rin jọ mi ó lè lọ sẹ̀kọ́ tó lè tẹ́lẹ̀ ọ̀hún ọmọ Nàìjíríà àwọn ọmọ bẹ́ẹ̀ nígbà tá a rọ́nà lọ ẹ̀yin tọ́lọ̀ ní ẹwà yà yìí ẹ bá ti kí mọ̀tẹ́ máa bẹ lọ́pẹ́ ọlọ́run bó ti ṣe lú yìí bó ti ṣe Paris yìí bá ṣe lú mi náà bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀wọ̀n Nàìjíríà ti dàní bàbá sọjọ́ ọmọ Nàìjíríà èèyàn sílẹ̀ kúlẹ̀ bó ń gbọ́ èèyàn tó bẹ̀ mọ́ nìyí gbogbo àwa wọ̀nyí àti tójú àwọn àdúgbò tó ti nìyí nígbà tá a bẹ kékeré èèyàn bá yàgbẹ́ yóò gbóngà àwọn ìyàwó tiẹ̀ gbàgbé wá síbẹ̀ ọba yàgbẹ́ tó ń gbé wá Nàìjíríà kọ́ ní sí o ó ti kó bẹ́ẹ̀ níbi sí o
gbogbo nǹkan ni wọ́n lò Nàìjíríà lẹ́yìn ẹ wá ọmọ tì ẹ sì wá àtìgbé àtìgbò. Allahu Akbar. ọmọ èèyàn ọmọ ọwọ́ wọ́n wá ń pèpè ọmọ náà ti dákẹ́ májàwó sí o májàwó sí ìbọ̀ ọwọ́ àgbà ọmọ ọwọ́ lọ parí iṣẹ́ tí ó parí iṣẹ́ ọwọ́ lànà ọmọ ó kó bọ̀ ọwọ́ lọ kó sínú ìgbìmọ̀ bẹ́ẹ̀ ọwọ́ àgbà bàbá ọmọ bẹ́ẹ̀ lórí ẹgbẹ́ ọmọ Jẹ́ ìdámà rẹ̀ yẹn mọ́ ọ̀tún. ayé lẹ́sìn ẹ̀rọ àti bọ̀dá jẹ́ pẹ̀yẹ kọ́ báyìí ẹ bá wulẹ̀ kájú wálé ọmọ Nàìjíríà ẹgbẹ́ ti gbẹ́nu yìí ni ìjọba ti dé ní sí ilé iṣẹ́ ẹnìkan ti sọ pé kọ́nà kò ní sẹ́ni dẹ́nu lọ mo lọ Abidjan kí n tó mọ̀ bọ̀ ní Abidjan máa wọ́pọ̀ lọ mo dé kò bìjẹ ìjọ mẹ́rin lọ́dún fún bọ́ọ̀lù yìí Abidjan mo lọ́jọ́ méjìlá bẹ́ẹ̀ tí ń ṣe wá sí káàkiri wọ́n gbé mi lọ yìí àwọn adé lápẹ̀jẹ́ máa lọ torí ìlú Paris wọ́n tún yọ̀dà àbẹ̀yẹ̀ fún àpò rẹ̀ owó bí ti bẹ lókè ní bẹ náà wọ́n ti ẹ̀ sùn èyí ní wákàtí mẹ́fà láti Nàìjíríà wá sí Tọ́kì lọ́sùn ibi sí jábà lọ́sùn aláàbò mo máa ń lálàá kí ẹ tó bí àti mo rí lórí Facebook ṣètàlì wá kí n dé ọkà Allahu Akbar. mo wá ya èbò tó dògbò tù mí mo wá dì mọ́ wọ́n sàmì náà sọ́ọ̀lì Allahu Akbar. wọ́n rò sọ́ọ́ pé wọ́n rò bọ́lọ̀ àlọ́ ọ̀dà mọ́tì ajáda fọ́lọ́ àwọn ọmọ lẹ́yìn ọ̀dà èyí tí bẹ̀rẹ̀ wọ̀ fún mi èèbó èyí tí bẹ̀rẹ̀ wọ̀ sí mi èèbó ọ̀sẹ̀ tí wọ́n rà náà fún èmi nìkan náà mọ̀ sábà ní kó nígbà tó ṣe arábíkọ́ tó ọlọ́run mọ́jẹ̀ kí ní yọ ọṣẹ́ o mọ́bìnrin ni ọlọ́run mọ́jẹ̀ kí ní yọ ọṣẹ́ o ọlọ́run mọ́bìnrin ni àwọn ọmọ ìgbéré o ọlọ́run ẹgbẹ́ ìlú wa ni kò sí ọ́ ní kò sí pọ́blẹ́mù tọ́blẹ́sì ní ó pọ̀ tó mọ̀ pàdé tọ́ sáwọn ìṣó bá a bá bínú wa bá yẹn kúrò kí láńpọ̀ wá sí bí Ànábì Ibrahima Alayhi salatu wassalam. Ànábì Ibrahima ni onírọ́ alahazali balada amina Rabbi ja'ala hazali balada amina. Ànábì Ibrahima ó dúró ní Rabbi ja'ala ọ̀kámẹ́ Ibrahima tẹ́ wú tẹ́ bá dé mọ́ta balada amina. bẹ́ẹ̀ ló dúró sí kò sí kankan mọ́ka jọ náà ilẹ̀ lásán ní mọ́ka nothing no water kò sí tán pè ní irúgbìn kò sí kankan ó sì gbé ajára wa ṣé ìyàwó mi Sárátù nìyáálé ìyàwó àkọ́kọ́ ẹ̀ tó nínú bẹ́ẹ̀ mi ti ní ìyàwó kan láyé ìyàwó kan náà mọ̀ ní ọ̀hún. Mo sì kúrò mẹ́ta péré. Allahu Akbar. Allahu Akbar. Méjì obìnrin kan. Mo sì lótó. Kùránì ọ̀sọ̀ bí a máa dùn lábẹ́. Allah. Ó tú ọrùn àrájá. Yá máa ṣe bàjẹ́. Èmi náà ti rí pé ń bọ̀ nípa ní ìsinmi tọ̀. Kọ̀ wá sí. Tọ́wọ́ ti gbẹ̀yìn náà jáde. Ìwọ àkàkọ́ bí mi ẹgbà. Ẹ̀rọ òmúra. Ká máa sọ̀rọ̀ ẹ̀yẹ wà lọ́wọ́ ẹ̀ máa pè mí. Èmi náà máa pè mí. Àwọn náà ti pè wọ́n láwọn lọ haramu ní èmi náà àánú bọ̀ wáàsì. Ìyàwó kan ní dàdé Ibrahim wa Sárátù wọ́n wá bímọ. Alayhi salatu wassalam. Wọ́n tọrọ ọmọ ọlọ́run tí gbà wọ́n bá ń tọrọ kẹ́lá kò fọkànbalẹ̀ ọlọ́run ó ṣe. Àmín. Ìwọ ìyàwó dúró ti ọlọ́run lára ọkọ rẹ nítorí bá bẹ ọlọ́run tó bá dúró tọkọ rẹ lára wà láàyè ẹ̀rọ bí wọ́n fọlọ́ búra ọlọ́run ó ṣe fún ọ. Ọlọ́run ó ṣe. Sárátù ní ìwọ ní Ibrahim nígbà tí mi ò ní báyìí ìfẹ́ kọ́ pasán lọ́wọ́ yìí agbó tèmi àbọ̀wọ̀ ọkọ mi ìfẹ́ kọ́ pasán ó ẹrú mi ní rí èwo lè gbà wá mọ̀nà ká níyàwó mi nù yìí
kọ́dà bàbá pè yín tọmọdún àbí kan tá a sọ pé ààrẹ ìfúnra nígbà tó ló mọ̀ wá pé ẹ̀rọ pẹ̀lú ọjọ́ sílífà kọ́mọ́ bínú o. wọ́n náà wọ́n náà jẹ́ sílífà. olùkọ́ ìwojú ara yín àlọ́dà dẹ̀ ìwojú ara yín. Allah ọ̀wọ́ pé ń bọ̀ ọlọ́mọ òbí ọmọ ọ̀dọ́ wa yìí ó sì yá ìgbàdá ẹ̀rí gbígbà tí ní ọdún kẹẹ̀ẹ́dógún ní ẹ̀rí kọjá ní gbogbo tó bọ̀ wá ní. fẹ́ ọmọ bàbá pàṣẹ ìwọ́pọ̀ fẹ́ ọba tí mo wá ara wa ó ti mọ̀ mí èmi náà ọmọ àmọ́ ọmọ wọ́ wa fẹ́ wà láàyè tí obìnrin bá gbọ́ wọ́n ti jẹ wọn lọ ẹjọ́ kò náà ayà yìí náà lábọ̀ pé ẹ má lọ àwọn alásàlá tó ráhàmà yìí ìta torí ẹ pè é ilé ìyá kan là ń lò alájà wa àdìrí àkókò tí mi dógún ọlọ́run alájà gílógún adélé ká abára rẹ wá Paris ti máa ń la ọyá ká yìí wọn alájà wa tá à ń lo lé wọn ẹ̀rù dọ́tà ti ń lò bọ̀ yọ̀tọ̀ mélòó ọdún kẹẹ̀ẹ́dógún táwọn alásàlá tó ráhàmà ti ń lo lé ìyá yẹn bọ̀ ọwọ́ àtó àwọn alásàlá tó ráhàmà náà wà wò pé ọ̀rẹ́ káwa náà wò níbi kan kákò lẹni tí ó máa ìyá ìbí sùúrù ó sì fi wálẹ̀ ẹ̀yin bàbá wa lónìí tàwa gbé wá sí tí wọ́n pè mí wá tèmi wá sí wọ́n ní àwa báárà ni àwa báárà fọlọ́ ẹ̀rù àfàtúnṣe rọ́yìn ọlọ́jọ́ dá fún ọlọ́run iṣẹ́ àfàmọ́ nìyí ọlọ́run kẹwàá afẹ́ báárà fọlọ́ ni ẹ̀dá kò kílẹ̀ fún àwọn alásàdá tó ráhùn èmi ó ló kọ mi ó kọ ìyàwó mi ó kọ àwọn ọmọ mi ìgbé tá a bá sí náà lọ́wọ́ ọ̀gbọ́n àwọn ọmọ yìí ṣe ń pọ̀ wọ́n padà wá dé irú ọdún ìlú tó wáyé wọ́n pé àwọn náà wá gbé lórúkọ mi lórúkọ bàbá mi ẹ̀mí sì ti kú rẹ̀ gbogbo wa yóò ti lọ àwọn wá gbé lórúkọ mi lórúkọ bàbá gbogbo bí wọ́n ti pèlè tí wọ́n fẹ́ sí wọ́n bá ní káwá lórí ètò orí sí ilé jẹ́ wọ́n bá pèlè tí màá gbé lórúkọ mi lórúkọ bàbá mi lórúkọ ìyá mi tó 1972 bàbá mi nígbà tí ó yá ìyá mi náà tẹ̀lé 1972 mo ti sin wọn àwọn méjèèjì lọ́jọ́ ẹ̀kú ó burú gan. àwọn kò sí ìyá kò sí bàbá wọn dàgbà bẹ́ẹ̀ ni gbogbo àti àgbáyé ni bàbá mi òun ló tọ́ mi ní ìdí báyìí. ó fún mi lójú kẹtí mo jẹ ó tún wá kọ́ mi kéwù ẹgbẹ́ kan yẹn nígbà bí ẹ̀ tún mi. torí náà on behalf of your family bàbá wa lọ́wọ́ ẹ̀ káwọn yẹn wá pé Allahu Akbar ẹ̀kú dára gbogbo kì. ẹ jókòó lẹ kí lẹ ṣe fún wa lónìí bí máìkì lọ́dọ̀ wọn o ti fẹ́ kọ́nà fún wa bàjẹ́ mo fẹ́ bọ̀ kí lẹ fún ìjókòó ráhùn lónìí a fẹ́ ní àyè tiwa à ń lọ ìjókòó náà ó tó lọ. oṣù láì ní oṣù ká ní ìrọ̀jì abẹ́ọ̀dà fún mi. àfa náà nǹkan tí Ọlọ́run fún wa lágbára láti ṣe à ń ṣe fún àsátútù rámù àjọ bẹ̀rẹ̀ ní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ẹ̀ tó ṣojú wa ní bẹ́ẹ̀ ṣe wá síbí ẹ̀ ń padà sí ní láyọ̀ àtàlàfíà. ẹ bá sọ àmín. gbogbo wa tá a wà bí lẹ́yìn bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan kẹ bá rí ọmọ Nàìjíríà méjì tó bá dúró tó bá ń sọ̀rọ̀ lẹ́nu ẹ̀tọ́ oríṣẹ́jú márùn ọ̀rọ̀ Nàìjíríà náà máa sọ ọlọ́run jẹ́ ìtọ́ kò sí bí àjọ ṣe lè dòdò ó dàbí ilé àpàdà sílé láyọ̀ àtàlàfíà because èmi ó sọ fọ́lọ́run ni èmi ò ní kú sílùú yìí àmín gbogbo wa à ní kú sílùú yìí àmín. Akéré oko délé. Àmín. Ọlọ́run á gba àdúrà wa. Àmín o. Nǹkan tí mo ní lágbára
màá ṣe ilé mi adé tó máa ṣe nígbà tó bá yá lágbára Olódùmarè. Ànígbò ẹ sọ ẹ má bẹ̀rù tó ti ẹ sọ tọ́lọ̀ fún yín lẹ́sìn. Màá fi €150 sílẹ̀ ní sí. Allahu Akbar. Dáàbò lóná gbé fún ọ̀kadà gbé fún ọ̀kadà. Ìgbà tẹ fún wọn ní €150. Ẹ gbọ́dọ̀ tóbi. Allahu Akbar. Èló lẹ́ẹ̀fì. Ṣéwù. Alájì màá rán àǹfààní mi. Ráyè mi sáwọn ẹ̀fọ́ ni ẹ̀fọ́ tèmi náà ni. Ilé ẹ̀fọ́ èmi tèmi lọ. Bẹ́ẹ̀ báyìí ti sọ kankan wọ́n sọ máìkì lẹ́yìn wọlé lọ ni. Ẹ má sọ báyìí kílẹ̀. Mo sọ fún yín, mo promise yín ni màá rán àǹfààní mi. Wọ́n làwọn ọ̀rọ̀ yìí sí mi. Kọ́ ọ̀gá àgbà wò. Wàá rán wọn sí mi. Àwọn jọ dáa fún mi. Bàbá wa tó sì kejì kí ló kọ́ tó wọn. Kí ló kọ́. Bàbá wa Salahuddin. Táyì kan yìí wọn. Allahu Akbar. Bàbá wa Salahuddin. Ẹ̀yin náà dé ẹ bá wa sọ̀rọ̀ tí wọ́n dùn. Bẹ́ẹ̀ bá ti rí bàbá wa Lawali èyí ó rí yìí. Bẹ́ẹ̀ bá ti rí bàbá wa Salahuddin Yéṣu rí bàbá wa Lawali. Ẹ̀yin òbí ẹ dákun ìpẹ́ẹ́jọ ẹ bá gbọ́ táǹsì ń bọ̀ wá kàn yín gbà. Àwọn obìnrin sá lọ́wọ́ sóúnjẹ ọ̀dọ́ bàbá wa lọ́lọ́ €150. Ẹ wo ẹ̀yin obìnrin dábàá pé ẹ múra kalẹ̀ o ẹ á yẹ ẹ máa lọ kí kíní dáàbì máa sọ kíní €2 kankan sí tirẹ̀ á lẹ̀ mẹ́rin lómi ni. Ayakallah. Àsàlátù ẹ máa gbọ́ o wọ́n wá wá máa wọ́n máa wá ní àsàlátù ẹ bá tẹ̀lé wọn táyìtáyì ok. Bàbá wa Salahuddin wọ́n láwọn náà fún àsàlátù ramọ́ ní €150. Wọ́n ní nísìn àwọn fún yín €50. Àwọn wà fún ẹ̀bùtẹ́ èmi tán. Rírán yìí fẹ́ bí méjì èmi ọ̀fẹ́ rírán o. Ọ̀pá ni wọ́n ní kí n mọ́ gbórí. Ọ̀rọ̀ tán. Wọ́n láwọn ọ̀rí Amadu ní àwọn náà bàbá wa ní èkó sí wàhálà. Ọ̀rọ̀ tán. Àdúgbò lọ́dọ̀ ọlọ́run. Tàbí tó bá pẹ̀lú mi. Alájọwọ̀ Ibrahim Torino Ada Ibrahim Torino máa bọ̀ ẹ bọ̀ bọ́yá ilé Torino ó sì fọ́ ìdàdà. Alhaji Ibrahim ẹgbàrí ẹ Torino Hello. Well, on behalf of my family too, I want to have money €100. €100. Torino. Lágbára Ọlọ́run. Ẹsẹ̀ tí ọmọ orí oúnjẹ yìí ẹsẹ̀ àlùbáríkà ní ọ̀dọ́. Ọlọ́run ní dá ọ̀padà sẹ́yìn. Double. Lékìní. That's €200. Ọlọ́run fún ẹni €200. Torino. Lẹ́kọ̀ọ́ èmi ọ̀fẹ́ àrán yàn yóò sì pa mú lẹ́sẹ̀kẹsẹ̀ tọwọ́ bá kù kọ́ alágàdà ní ọ̀bọ̀ tó wọ̀ bá ní kó wọ̀ mọ́ wa. Bá a súnmọ́ aṣáájú. Bàbá wo já kí ní ń gbàlọ́wọ́ ẹ̀. Ọlọ́run tó dáa Ọlọ́run tó dáa. Aláàjì wa Saheed Balógun dà. Bàbá wa Saheed Balógun. Ṣé o bẹ̀rẹ̀? Olúwẹ̀dà. Wọ́n ti lọ.
Saheed Balogun. Ẹgbẹ́ tí wọ́n ti lọ ní. Àwọn ọ̀dà. APC ní sẹ́. صلى على النبي الكريم. صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Mo kí bàbá wa ẹ kú ọjọ́ mẹ́ta sáà. Mo máa ń gbádùn yín dáadáa. Àwọn náà gbádùn yín. Gbádùn yín wàrà. Nǹkan tí ò jẹ́ kí èmi sọ̀rọ̀ ni pé wọ́n fún yín ní orúkọ mi dáadáa láti address me properly ni. Because ẹni Saheed Balogun orúkọ mi ò kí ń ṣe Saheed Balogun. My name is Mohammed Suheed Ọláníwájú Balogun, the Mayegun of France. So ó dẹ̀ máa tẹ́ bá pe Saheed Balogun ọ̀sìn bóyá ọ̀rẹ́ mi tó ń ṣe fíìmù wà nípa. So wọ́n sì ní kó wà nípa ayé àtijọ́ pàdé ní àwọn programs rẹ̀. So tó bá pe Saheed Balogun mi ò kí ń sábà dáhùn. So mo dúpẹ́ lọ́wọ́ yín. And mo lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àfáà náà. Actually ibi tí mo ṣe wá lè torí tí mo ṣe wá because mi ò ní official invitation. Kábíyèsí wa àwọn náà ní official invitation and gbogbo ẹ̀ ṣe ń bọ̀ mọ́kò láti function kan ní already. Ẹ dákun ẹ̀yin obìnrin láwọn ẹ̀ṣẹ̀ sùúrù fún wọn lápẹ̀ ní sùúrù. Her Excellency our ambassador wa ní France ìní ní birthday wọn. So àwa níbi tàti ń bá wọn ṣe birthday lẹ́yìn. So bí kábíyèsí ṣe ṣàlàyé fún mi, mo wá ní pé màá take time ní pé màá tètè kúrò bẹ̀ kí n lè join yín nígbà. But inú mi dùn gan láti lè meet yín pẹ̀lú ìtakùrẹ̀, right? Yes, thank you very much. Àbí mo voice máa yẹn jẹ́. Ọjọ́ ti ta pé ní tí ẹ jọ sọ̀rọ̀ rí. Ẹ ṣe ìgbà mo dúpẹ́ fún àǹfààní tí ẹ fún mi. Ọlọ́run á jẹ́ ká máa rí yín lọ. So. Ẹ fún wa lówó ni. Wọ́n fún alásàlá tó bá máa bẹ̀rẹ̀ fún wa. Ẹ fún wa lówó. Owó ni o. Owó yìí náà ni. Ẹ lè fún kí la fẹ́ gbà. Owó. Okay. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ position mi ò ní announce orí tí mo máa fún yín. Mo máa sọ máa fún yín right now ní nǹkan tí Ọlọ́run yóò dá fún mi. Àmọ́ wọn ní announce. Mi ò ní announce ẹ̀. Sọ̀rọ̀ mi because tàbá announce ẹ̀. Ẹ ní announce tèmi náà. Àkàtú bàbá àmà announce tèmi kò sẹ́jọ́ pé tèmi. Mi ò nílé announce ẹ̀. Ṣé mo pé àyẹ̀ṣẹ̀ ṣe election tán ni ìgbọ́dọ̀ lò láti Nàìjíríà. Mobilization ọ̀la Ọlọ́run ọ̀la mi náà ló gbé to France. So ẹ má bínú. Màá fún wọn lówó bọ̀ mi ò ní announce ẹ̀. Ẹ má bínú. Ẹ má bínú sir. Thank you. Gẹ́gẹ́ bí ipò wọn lóòótọ́, ó ti yẹ kó o ṣe. Wọ́n bá ti fún yín, kẹ́ bá ń gba tèmi náà. Bàbá wa kábíyèsí ọba sọ́dí Adéròmù tí gbogbo Nàìjíríà bí báyìí ní Paris yìí. Káàárọ̀ òjíire ní Paris ọba wa lójú kulẹ̀. Tẹ́ bá mọ̀ ẹ lọ mọ̀. Ẹ ṣe kábíyèsí o. Kábíyèsí o. Ọba mi. Ẹ máa gbọ́dọ̀ bàbá wa o. Àwọn ni a ń gbó tì mí láti wọ̀. Àwọn ni a ń gbó tì mí láti wọ̀. Èmi náà wà ní àṣàlátù. Àjọ sí ẹ̀bọ̀. Àwọn ni a ń gbé sẹ́yìn pẹ̀lú. Sábà yìí ni ọmọ tèmi ni. Gbogbo ẹgbẹ́ wíkẹ̀ndì lẹ́tẹ̀ wọ́n pè mí lọ́dẹ̀ wọ́n tèmi lẹ́tọ̀. Àbùdàwọ̀ ìgbà tí àmàsádọ̀ pè wọ́n wípé onímọ̀ ìfipá òun ní òní wá. Wọ́n lọ sí àṣàyà tó wọ́n káwọn lọ sí ọ̀rọ̀ ọlọ́ ọ̀pọ̀.
ọba kábíyèsí ẹ̀gbọ́n tó rí o. nígbà tí wọ́n tẹ̀ ní tínú ẹ̀ bá máa ọ̀kadùkú ló ní ìlú tí ọ̀rọ̀ ò ṣe fún ojú mi. ọlọ́ àpọ̀ ọlọ́ àpọ̀. ìgbà tó bẹ̀rẹ̀ ló ń lè kúrò ní ọ̀sán látòrò àmọ́ náà ọlọ́wọ́ fi sí i. ẹ̀gbọ́n ti kábíyèsí wọ́n ní tí ó mú àwọn kúrò lásán látòrò àmọ́ ọlọ́wọ́ ní jọ́ sẹ́lẹ̀. ìyá pẹ̀lú ṣọ́ọ̀ṣì wọn lọ ìyá pẹ̀lú gbogbo wọn lọ ọ̀gbọ́n ọmọ tó ti mo forí sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ màá fún ọ gẹ́gẹ́ bí ọmọ àfàlátò màá sì fún wa lọ́wọ́. Promise me my family check off. Baba Wakabe now for Salatu Ramani 250 euro. I don't say that. One I don't say that. You go to Bakuku. I want the bed. If you are better than you. Ẹ̀rí kan dìbò lọ kí n tó lọ bí sẹ́. Ṣé ìtẹ́ àrẹ́sì tèmi nù? Wọ́n ní ìsìn ẹ̀rí kan dìbò kí n tó lọ. Wọ́n ní sọ fún yín, ìrì kan dìbò láì ṣe kìíní yìí káwọn tó lọ. Ẹjọ́ kó bàbá wọn lọ́wọ́ jọ dá fún yín. Ọ̀dà àbúrò àdúrà àti. Wọ́n ní láti di 10 years náà, wọ́n sá ti bẹ̀rẹ̀ rí mi. Àgbẹ̀jọ orí YouTube àwọn fẹ́ẹ́ rí ọkùnrin wọn lẹ́nu. Nígbà táwọn wá ní mítìn lónìí àwọn ní ọ̀dàdíwájú ìwọ̀n máa lọ mítìn ní àwọn lọ́bẹ̀ àwọn fẹ́ẹ́ rí ọkùnrin ilé èmi náà nìyí jù báyìí lọ. Mahfouz Ali ó ti lọ òun náà ti lọ. Sìyẹn Bọ́lá àwọn ní vice chairman gbogbo Oòduà àwọn nọ́mbà Gani Adams àwọn nọ́mbà jẹun Gani Adams. Okay. Ṣẹ́wọ́lá wà súnmọ́ mi ní gbẹ́gbẹ́ wọ́n ló kìkì òkìkì rẹ̀ ń tayọ ọ̀ọ́lẹ́nu lápùsẹ̀ ìdóòtò pàdé fún ọdún 150 euro èmi náà 50 dáàbò kí ló rí wọ́n fún ẹ̀yìn ní àwọn ajáke nígbà èmi náà gbọ́ pé tí ìgbé tèmi kínú bẹ́ẹ̀ lóde lágbára ọlọ́run inú rẹ̀ máa dùn òpó tó bá fẹ́ lọ́wọ́ sí fún ọ̀nà àfọ́ àmì wọ́n jùlọ aláyíwá Fadil Olúṣì Fadil Olúṣì ó ti lọ. Alhaji wa Ọ̀jẹ́kúnlé àwọn dà Alhaji Ọ̀jẹ́kúnlé máa bọ̀ ṣáṣáì. Wọ́n ti sọ wọ́n bàbá agábẹ́sì ọlọ́wọ̀n ní pa ilẹ̀ wọ́n ti jíṣẹ́ owó yìí inú mi dùn aláríwájú ò tí ṣàtì ẹ̀rọ aláríwájú lọ́wọ́ bí aláríwájú wà Mrs. Ọ̀jẹ́kúnlé ọlọ́wọ́n jọ dáa fún aláríwájú wọ́n ti jíṣẹ́ nǹkan méjì ní í ṣe bá bọ̀ ẹ̀ mọ́